Welcome to ZZZ TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Èmi náà ń wọ́n fowó ra máa ń sọ̀rọ̀ òkìta báwọn tó rò ìpín. Wọ́n kì í lò ó pọ̀. Ọ̀làwọ̀ jẹ́lẹ̀ bóyá o ṣe ọlọ́run òun ojú mi jẹ́. Wọ́n ti wá ní èdè pọ́lì yóò pọ̀. O ṣe ọlọ́run òun ojú mi jẹ́. Obìnrin mi sọ̀tà lẹ́nu o. Obìnrin mi sọ̀tà lẹ́nu o. Òṣìṣẹ́ ọlọ́wọ́ ọ̀dọ́ lọ́wọ́ sí wá gbà níyà. Ó tọ́jú àbí ohun tó wù mí lè mí jẹ́. Kúmọ̀ ọ̀tà tó wù mí lè mí o. Dísáínà tó wù mí lè mí o. Àgbo tó wù mí lè mí o lò. Ẹgbẹ́ wọn ni wọ́n wá rọ̀ ọ́ sí gbogbo àwọn tó rọ̀ ọ́ sí. Ẹlẹ́wọ̀n máa gbójú lọ wọ́wọ́. Mọ́jú mo ní òfojú rẹ̀ dájú. Ìgbà tí ẹ̀jọ̀ mo kò sẹ́ni bọ́ọ̀lì lórí o. Ìgbà tí láṣọ kò sẹ́ni bọ́ọ̀lì lórí ẹgbẹ́ ta ló fò láṣọ. Kàkà kẹ́rẹ́bù ẹ̀mọ́ tó ń wí. Àṣàlẹ̀ jẹ́ náà pè wá o. Àṣàlẹ̀ jẹ́ ló ti mú ẹ̀ṣà dọ́là. Ó pa owó pounds, ó pa owó euro. Ó ṣe ọlọ́run ojú mi jẹ́. Àwọn dọ́là ìyá àbárò lásìkò. Àjàjùbà ìyẹlé àti bàbá. Mo ní ó ṣe ọlọ́run ojú mi jẹ́. Akíbọ̀ bóyá ìgbà sí ẹnu gbẹ sí ẹnu gbẹ sí ẹnu gbẹ ìgbà sí ẹnu ìgbà sí ẹnu gbẹ ìgbọ́dọ̀ àwọn táàrí ìgbà sí àná. Bọ́yọ̀ sí wà lára àwọn táàrí. Èèyàn tó fowó sí lára àwọn táàrí. Nígbà tí ẹnu gbẹ àbà àwọn táàrí. Nígbà tí ògùn lè nígbà tí òṣogbo nígbà tí òsí ọ ìgbà tí ó ṣẹlẹ̀ àbà àwọn táàrí. Ó gbàgbé nù àbà àwọn táàrí. Gbogbo àwọn táàrí nígbà tí ẹnu bẹ̀ àwọn táàrí. Bájọ́ ló sì àwọn àṣàrùn lẹ́rí rẹ̀ àlàó àtàlàwọ̀ wọ́n ti lò sí mi. Ọmọ ya ìròyìn tí màá dàgbọ́ láyé orí ẹ̀ lórí ìgbà tí ó sọ́kò 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 àwọn táàrí tí ó sí ọ̀rọ̀ tí ó sọ́kò tí àwọn táàrí. Àwọn ṣìkò ọkọ̀ ara àwọn táàrí. Ṣínà ọkọ̀ ara àwọn táàrí. Nígbà tí ẹ̀kún jẹ, nígbà tí ẹ̀kún jẹ, àwọn táàrí. Tọ́jú owó sí lára àwọn táàrí. Tí ò sépo, nígbà tí ò sí yọ, àwọn táàrí. Tọ́jú owó sí lára àwọn táàrí. Tí ò sépo, nígbà tí ò sí yọ, àwọn táàrí. Tí ò sépo, nígbà tí ò sí yọ. Àwọn táàrí ìgbà tí ó sókò tí ó sókò sí ẹnu pé tí a lè pẹ́ sí àwọn táàrí tí ó dojú àwọn táàrí tí ó dojú àwọn táàrí tí ó ṣe pé àwọn táàrí tí ó dojú àwọn táàrí.
Ready tomorrow, sir.